àwọn irúnmọlẹ̀ ti dìde wọ́n ti dìde wọ́n kó sínú àwọn kan àwọn yìí wá ń sọ òtítọ́ ọ̀rọ̀ sí etí ẹ̀yin èèyàn kẹ́ ẹ gbọ́ bóun jẹ́ a lè máa sọ òtítọ́ ìyẹn ni pé kí ni òtítọ́ ohun tí Islam dúró fún gangan àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ fún wa pé Islam means peace irọ́ ni àti mọ̀ pé kò sí àlàáfíà ń bẹ. èkejì ni pé ẹ gbọ́dọ̀ máa sọ fún wa pé Islam ẹ̀sìn àlàáfíà ni kò sí àlàáfíà ní ìyá ti mọ̀ yẹn. Ẹ gbọ́dọ̀ máa sọ fún wa pé Islam ẹ̀sìn Ọlọ́run ni pé ẹ̀sìn tó tó máa ń sọ ni pé ẹ̀sìn tó o bá ti ṣe Islam tó o gbà Islam ó gbà àgbáyé ni wọ́n rán sí. Ẹnìkan bèèrè lọ́wọ́ pé ṣé wọ́n rán sí North Korea náà lọ sí North Korea kó lọ gbé máìkì síta kó ṣe kó ṣe kárùwẹ̀ ó jáde ká gbọ́ náà ìṣẹ́ níta tí gbogbo àgbáyé ni wọ́n mọ̀ sí kó mọ̀ kan tó máa gbẹ̀yìn láàrin 1 minute ní North Korea. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Lọ́pọ̀lọpọ̀ wo ní any part of those countries. Àbí kò tẹ̀ gbé mic síta kan ní UK, olóhùn ṣe Ramadan, ordinary UK. Olóhùn ṣe kó fẹ́ pèrún kan, ó wá ń pariwo nǹkan sí noise pollution in the environment. My brother, you have yourself to blame. Gbogbo àwọn ọmọ yín tó wà ní UK béèrè lọ́wọ́ wọn pé a bá ṣe ń pa àgbò fún léyà níbí là ń pa fún lọ́hùn. Without the consent of the government, without the appropriate body monitoring the animal, without it being killed by somebody that have the license. So what I feel that the fastest growing community religion in the whole world about the Shiri, fastest growing. And fast and grow. Ọ̀nà ìgbà bímọ yín torí tẹ́ bá ti ń bímọ ẹ máa ń bímọ lẹ́dẹ̀ ogun ni. Ẹ ń bímọ bí ẹni tó fẹ́ lọ ojú ogun tó mọ̀ pé kéo tó ń bá bí mẹ́sàn-án tó ń bá sọ méje nù. Tó ń bá sọ méje nù òun sì máa ní méjì láti dejú ara àbólórí burúkú ni eléyìí. So you people are killing OJ bullet, you are killing your Ramadan ram in your own house in the UK. Let me come and meet you during Ramadan and show me where you kill your own. Àmà wá jẹ àgbò ńlẹ̀ yín àwa ò bá yín ṣọ̀tá àmà bá yín jẹ àgbò yín tẹ́ bá ti fẹ́ pa you people dey say why you people dey lie say mo ń sọ̀rọ̀ pé lẹ́ni lórí TikTok sọ mi pé ibo ni mo ti dé ní UK rí tí mo ń sọ̀rọ̀ pé wọn kì í pa àgbò wọn fúnra wọn lé ẹ ra àgbò wá sílé kẹ slaughter bí ṣe máa slaughter ní Nàìjíríà ẹ ra àgbò yín wá kẹ wá slaughter kẹ wá àmà wálé yín wá wò káwá wo bẹ ṣe ń pa abẹ́lẹ̀ ti ṣe èrè ní wọn kì í pa àgbò ṣe lè pa individually torí lára yín béèrè question kan láì pé bàbá wèrè kan ìmáàmù kan bẹ́ẹ̀ àbí ṣe yìí kìí kan ó ń béèrè pé nílùú òyìnbó ṣé a lè pa ajá fógun ṣé yìí lè pa àgbò ra individually kẹ lọ ra àgbò lọ́jà kẹ fa okùn ẹ̀ wá sílé kẹ ní ọ̀bẹ ògbọ́dọ̀ sílẹ̀ kẹ sì fọwọ́ sí lọ́rùn kẹ sì gé ní UK ẹ ti tẹ bá ń tàwọn èèyàn àwọn kan wà tẹ́ ẹ lè tán ẹ ń pa àgbò ní UK ṣé ẹ̀yin lẹ ń pa fúnra yín ni ṣé ẹ̀yin Muslim lẹ ń pa fúnra yín ni kò ń ṣe ẹ̀yin lẹ ń pa slaughter house lẹ má ti lọ gbà á sọ pé wọn kì í pa nímọ̀ ẹ lè pa fúnra yín òfin ìlú yẹn lẹ má tẹ̀lé òfin ìlú yẹn òun lẹ má tẹ̀lé òfin bọ́n ṣe ń pa nímọ̀ bọ́n ṣe ń ṣe nǹkan lẹ má tẹ̀lé pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà nù lé ń bí kò béèrè lọ́wọ́ wọn pé báwo ló ṣe ń pa àgbò nígbà iléyá pé sáwọn fúnra wọn ló máa ra àgbò wá sílé wá pa. So mi ò mọ gbogbo I don't need to talk with illiterate so that you know that divert my attention let me focus on my program. So you people ọ̀nà tàwọn Fúlàní nìyẹn báwọn ṣe ń ṣe tiwọn nìyẹn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá kí ló kàn wá kan Islam kí la yọjú sọ̀rọ̀ fún àyọjú náà kókó báyìí òun lè bá débi tẹ bára yín dé lónìí ṣe ráyè yín lóde báyìí ẹ padà kó àbùkù olóròǹbó kó àbùkù báyìí ó kù bí ta máa ti sí gbogbo olè tí ànábì yín jà táwọn sàbẹ̀ ẹ̀kọ́ sílẹ̀ gbogbo ẹ̀ láti padà rí báyìí gbogbo ẹ̀ òun láti padà rí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí báyìí ibi tó ti jalè tá fi ẹ̀yìn ẹ̀ ti àgbá á ti rí ibi tó ti jí pátá pupa ibi tó Muhammadu ló kọ́kọ́ ṣe cross dressing láyé tó wọ aṣọ obìnrin aṣọ Aisha tó ń ṣe báyìí bí Bobrisky ṣe máa ń ṣe yẹn tó ń ṣe báyìí mengele tó ń rò ó wà nínú àdìtì máa fi hàn yín after video àbí during this video máa fi hàn yín tó wọ aṣọ obìnrin Muhammadu tó wọ aṣọ obìnrin tó ń ṣe báyìí tó ń ṣe Bobrisky mi ò kò sí rọ́ńbẹ̀ gbogbo ọ̀rọ̀ tí bá ti sọ máa fi àyà ẹ̀ hàn yín máa sì fi àdìtì ẹ̀ hàn yín. So ẹ̀yin èèyàn wa ẹ dìde ẹ̀sìn kò lè kọ́ńtrólù wa nílẹ̀ Yorùbá àṣà àti ìṣe wa òun ni ìṣẹ̀ṣe a pè yín
kí wọ́n bá wa bọ òrìṣà lé wa ẹni tí lé yín ẹ̀yin lẹ́ni àpè yín kí wọ́n bá wa bọ fá lé wa ẹni tí lé yín ẹ̀yin lẹ́ni àwọn ìran kan ti wà tọ́pẹ́ wọn ò ní fá lé wọn ò ní fá rárá níran yẹn kò sí fá nínú ilé wọn tọ́pẹ́ ó lè jẹ́ ìran tí yín ẹ lè mọ́ ní fárí ṣùgbọ́n ó lè ní orò kan tán ṣe ń lé yín orò yẹn ní ìṣẹ̀ṣe ilé yín òkan èmi ìṣẹ̀ṣe ilé tèmi ó lè yàtọ̀ sí ìṣẹ̀ṣe ilé tìyẹ ìṣẹ̀ṣe ilé tìyẹ ó lè yàtọ̀ sí ìṣẹ̀ṣe ilé tèmi so n tí mo ń sọ gan-an nìyẹn ìṣẹ̀ṣe ilé yín ni ká ẹ dì mú ẹ má jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ kẹ́ ẹ ti èmi fẹ́ràn yín mo fẹ́ràn yín gan-an kódà kí ìyàwó mi mùsùlùmí ni họ́n tàbá rí tí mo lo ìjáàbù lórí live video ìjáàbù ìyàwó mi ni bí ẹ mọ̀ kò sí àdìtì tí ò sínú library mi ṣùgbọ́n tí n bá ti mùsùlùmí ṣé mo lè fẹ́ mùsùlùmí ni so ẹ jẹ́ kí ìjẹ́ ọmọ ènìyàn ó wá first ìjẹ́ ọmọ ènìyàn yìí ni ò jọ àwọn fúlàní lójú torí wọ́n fẹ́ràn màlúù ju ọmọ èèyàn lọ gbogbo wa la mọ̀ pé fúlàní fẹ́ràn màlúù ju ọmọ èèyàn lọ tó bá dẹ̀ máa fẹ́ràn ọmọ ènìyàn á fẹ́ràn ọmọ ènìyàn tó jẹ́ inú ẹ̀sìn ẹ̀ kò ń ṣẹjọ́ ẹ̀ ohun tí ànábì Muhammadu ti sọ sílẹ̀ fún ni pé o gbọ́dọ̀ fẹ́ kò sí ibì kan nínú Quran tí wọ́n kọ sí pé fẹ́ràn àwọn kírísítẹ́nì yìí gẹ́gẹ́ bí ara ẹ̀ tí bá rí nínú Bible tó ń kọ pé fẹ́ràn ọmọ nìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ Isaac Abdullah mọ̀mọ́pọ̀ dẹ̀ ní náà ọ̀dẹ̀ lè máa ti ọ̀dẹ̀ ní gbogbo wa kò dùn mí ní ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ kì í dùn àwa ọ̀dẹ̀ ní Allah náà ọ̀dẹ̀ ní Allah tó bá pé Allah ló dá àwọn ará Saudi ni tó dá Christian tó dá Muslim tó dá àwọn oníṣẹ̀ṣe kò lè dá wa tán tó bá pé orí Allah ti dàrú kó wá máa sọ fún yín pé ẹ̀yin kan o ẹ gbọ́dọ̀ bá àwọn ẹni yìí ṣe ẹ gbọ́dọ̀ bá àwọn ẹni yìí jẹ ẹ gbọ́dọ̀ bá àwọn ẹni yìí ṣe orí Allah yẹn ó ti dàrú ni tó dá gbogbo wa tán tó bá pé òun ló tó gbàgbọ́ pé òun ló dá gbogbo wa tán tó wá kín wa tó sọ pé ẹ̀yin yìí o òkúta òun náà ló sọ pé òun lòún lè ṣe èèyàn lọ́nà òun lòún lè fi èèyàn mọ̀nà ó ti fi èmi ṣìnà báyìí ìwọ tó wá fi mọ̀nà ó wá ń gbógun tì mí pé dandan sẹ́yìn wá mọ̀nà ṣé Allah yín ò lè fi mí mọ̀nà ni ó lóun lòún lè ṣìyàn lọ́nà ó lóun lòún lè fi yàn mọ̀nà ó ti wá fi èmi ṣìnà Islam tí mi ò lè ọ̀nà tí mi ò fẹ́ mọ̀ ìwọ wá ń bínú báyìí pé ọ̀dẹ̀ ni mí torí pé Allah ti ṣì mí lọ́nà ṣé èmi ló yẹ kó blame ni àbí wèrè Allah tó ṣì mí lọ́nà torí ọ̀rọ̀ yìí mùsùlùmí yóò yé mi mo kà á nínú ìwé yín pé òun nìkan ló bá fi ní mọ̀nà òun nìkan rẹ̀ lòun tún lè ṣì èèyàn lọ́nà ó ti ṣì èmi lọ́nà náà ó ti ṣì mí lọ́nà òun ló ṣì mí lọ́nà so èmi kọ́ lè máa blame Allah yẹn lè máa blame pé kí ló dé tó o ṣì bẹ́ẹ̀ ni lì lọ́nà kí ni mo ṣe fún Allah tí ò fi mí mọ̀nà tó ṣì mí lọ́nà báyìí torí Allah àwọn ẹ̀sọ́ kó dá ọpọlọ mi kò dẹ̀ jẹ́ kí n rí sí pé òótọ́ dẹ̀ ni òótọ́ ni gbogbo ìránṣẹ́ tán ti rán wọn rán kan sílẹ̀ Yorùbá òótọ́ ni wọn rán kan sílẹ̀ Ìgbò òótọ́ ni Lárúbáwá nìkan náà ránṣẹ́ sí òótọ́ ni ó yẹ kí n tẹ̀lé ànábì ṣe pé orí Allah ti dàrú n tà ń sọ nìyẹn so gbogbo kan yìí kò mí ká máa ìtàn lásán irọ́ lásán ni gbogbo kò tá ń gbélé yín lọ́wọ́ tẹ́lẹ̀ ìgbọ́lé ẹ wá sọ pé láì jẹ́ pé o gba Islam o tó jẹ́ mùsùlùmí tó ń kírun o lè wọ àlùjánà the only certificate tó ní láti wọ àlùjánà ni pé kò jẹ́ mùsùlùmí how because tàbá sí tàbá pa gbogbo ẹ̀sìn tó kù pọ̀ àkó mùsùlùmí sẹ́gbẹ́ kan ẹ̀yìn lẹ kéré jù so mi pé gbogbo àwọn 6 billion tó kù iná là ń lọ àwa la máa fi kó ná fún yín ẹ̀yin náà dẹ̀ believe pé ẹnìkan o yóò dáná mo bèrè question kan lọ́wọ́ gbogbo yín tẹ̀ tí dá mi lóhùn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá Fúlàní lè ṣe Fúlàní lè sọ ọmọ ẹ̀ sínú náà Fúlàní lè pa ọmọ ẹ̀ àbọ̀rọ̀ mi ò yé kò sí kan tí Fúlàní ò lè ṣe mọ̀ ń bọ̀. torí pé ẹ̀sìn ló ń control ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣe fún ọmọ tó bí ó lè pa á torí ọ̀rọ̀ Allah ẹ̀sìn ni gbogbo kan tó ń ṣe ẹ̀sìn ló ń control everything tó kò sí kan tí ò lè ṣe a ní ṣe bí ànábì wọn Ibrahim a ní ṣe bó ó fẹ́ pa ọmọ tiẹ̀ fún Allah a ní sọ tó ń bá pa ọmọ tòun a ní kò sí nǹkan tó burú ń bẹ̀ a ní Allah ló mú wá Allah náà ló pa ìgbàgbọ́ wọn ni ṣùgbọ́n ẹ jẹ́ ká wá jókòó ká tún rò ǹjẹ́ àwa Yorùbá lè ṣe bẹ́ẹ̀ fọmọ tiwa
tí ẹnìkan wà nílẹ̀ Yorùbá yìí tó lè mú ọmọ ẹ̀ kó lóun fẹ́ pa á fún òòṣà léwu. Bàbá sọ, ìyá wa gbà pé òun kúkú ti gba òun ti gba pé òun ti gbà fún ọkọ òun ibi tó bá wẹ̀ fòfò lẹ̀lẹ̀ ìyìn ní darí ìgbẹ́sì ibi ó lówó ẹni ní rán ní lọ ọkọ òun náà ló kú fóun lóyún tó sì gbóyún fóṣù 9 tó wá fẹ́ pa fòòṣà lé wa kó kú máa pa náà ní tó possible ẹbí ọmọ Yorùbá. Ìdí tá a sọ pé ẹ̀sìn ọ̀tọ̀ àṣà àti ìṣe wa tá a pè ní ṣẹ̀ṣe ọ̀tọ̀ bá ṣe wáyà orí wa gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ọmọ Yorùbá ó yàtọ̀ sí bí ẹ̀sìn ṣe wáyà orí ọmọ Lárúbáwá. Atún orí ẹni tí ò sunwọ̀n ṣe ó yàtọ̀ sí agé orí ẹni tí ò sunwọ̀n lọ. Tó ní ẹni tí ò bá ti sunwọ̀n o tí ò ti gbọ́ tòun ànábì ẹ gé orí ẹ̀. Ó wà nínú àdìtì ó wà nínú ìwé tẹ́ ń tà fún wa. Àbọ̀rọ̀ mi ò yé. Àwa dẹ̀ ní atórí ẹni tí ò sunwọ̀n ṣe yẹn làwa ó tẹ̀lé àní tẹ̀lé agérí ẹni tí ò sunwọ̀n lọ àtórí ẹni tó sunwọ̀n àtórí ẹni tó sunwọ̀n gbogbo ẹ̀ lẹ́ ń gé. So ẹ̀yin yẹn wa ẹ̀sìn ò fàjà we can live together falala kò sí nǹkan tá fẹ́ máa jà fún ṣùgbọ́n ẹ lè impose ẹ̀sìn lé wa lórí. Àbọ̀rọ̀ mi ò yé ẹ lè impose lé wa lórí. Àwa tó wà wípé àwọn Fúlàní ọ̀nà tó fi operate ẹ̀sìn ló control rẹ̀ wẹ́ẹ̀dì wọn o ọ̀nà ìbàjẹ́ wọn oúnjẹ tó já láàlì oúnjẹ tó já ram gbogbo kan wọn ẹ̀sìn ló ń decide fún wọn. Ṣùgbọ́n ní Yorùbá a ti ní àṣà àti ìṣe wa àmọ́ bá ṣe ń gúnyán àmọ́ bá ṣe ń ṣe gbogbo nǹkan ìyẹn ló dẹ̀ control wa ọ̀nà ìgbà fọmọfọ́kọ ọ̀nà ìwádìí ọ̀nà báyìí máa ń ṣe gbogbo nǹkan nílẹ̀ Yorùbá àṣà àti ìṣe wa la fi ń ṣe gbogbo ẹ̀. Now a lè wáyé bìrí ká la fẹ́ máa tẹ̀lé àwọn ẹ̀sìn Fúlàní lọ àtẹ̀sìn Lárúbáwá. Tí ọmọ yín bá jalè ọmọ Yorùbá àtàtà tí ẹ lè mú ọmọ náà kẹrẹ̀ tẹ ọwọ́ ẹ̀bọnú ná ẹni ò ní jalè mọ́ kẹtẹ ọwọ́ ẹ̀bọnú báyìí láyé kò sí ojúlówó ọmọ Yorùbá tó lè ṣe bẹ́ẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lè ṣe bẹ́ẹ̀ kí ọmọ mi jalè kí n dẹ̀ tẹ ọwọ́ ẹ̀bọnú torí pé kò bá common sense mu. Ọlọ́run tẹ preach fún wa ẹni ọba onídàáríjì ni so mi pé ó gbà pé èèyàn lè repent. Àwọn kan máa ń sọ lọ́dà comment section mi wọ́n ní Fìràínù ó ṣe jù báyìí lọ ó padà gbà fún Allah ní ìparun ló lọ ẹnìkan ó ṣe jù báyìí lọ ó padà di Islam ní that means pé èyí fúnra yín gbọ́ pé èèyàn lè ronú pìwàdà kí n jí lọ́la bá kí ní ẹlẹ́dàá mi ò ní jẹ́ o kí wọ́n á ní mi ò sin fámọ́ mi ò bọ fámọ́ mi ò bọ Ṣàngó mọ́ mi ò bọ Ọ̀ṣun mọ́ Islam mo fẹ́ máa ṣe ẹ gbà pé ó possible nínú ọmọ èèyàn ó sì bẹ́ẹ̀ that means pé tọ́mọ bá jalè bá ó sì lè yí padà so a máa fún ní chance a máa correct ẹ a máa fún ní chance a máa correct ẹ so ní ti ọwọ́ ẹ̀bọnú náà kò sínú àṣà wa. Ṣùgbọ́n ẹ̀yin wá ń sọ fún wa pé Ọlọ́run kan o tó dá àwa o àmín pé Ọlọ́run yẹn o ọba onífẹ̀ẹ́ ni ọba ọlọ́lá jùlọ ni ọba tá gbọ́dọ̀ máa forí balẹ̀ fún ni ọba tá gbọ́dọ̀ máa jọ́sìn ni tá a bá wá kàn ká jọ́sìn Ọlọ́run yìí gbogbo ara wa yóò sọ sínú náà yóò fi ìyà jẹ wá. Ìwọ ọmọ Yorùbá o lè ju ọmọ tiẹ̀ sínú náà torí pé ó jalè ṣùgbọ́n Ọlọ́run tó dá ẹ tó já àwòkọ́ṣe fún ẹ ó máa ju ìwọ sínú náà torí pé ó jalè. Ṣọlọ́run nìyẹn that means pé ẹni òun ṣe Olódùmarè tiwa Olódùmarè tiwa ò kọ́ wa bẹ́ẹ̀ pé òun máa sọ wá sínú náà ṣùgbọ́n ó kọ́ wa pé a gbọ́dọ̀ ṣe ibi. Àbọ̀rọ̀ mi ò yé ẹni tẹ́rẹ èjì tẹ́rẹ ní àgbà tó bá gbẹ̀bù ìkà ọmọ ẹ̀ á jẹ níbẹ̀ ọmọ ẹ̀ á jẹ níbẹ̀ ẹni tó bá gbẹ̀bù ìkà orí ara ẹ̀ láfi gbé. Àwọn ẹ̀kọ́ yìí ó jẹ́ ń táwọn ọmọ Yorùbá mọ̀ gẹ́gẹ́ bí ìwà ọmọlúwàbí directly nídìí ìwé kan láti sọ fún wa tí ń kọ́ ọmọ wa kékeré pé fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara ẹ o ṣé ń gbọ́ fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara ẹ o àdáná gbèrò fáwọn oníbọ̀ wa o kì í ṣe gba Ramadan nìkan o kò sóṣù kankan tí Yorùbá ń special nice fáwọn èèyàn ẹ bá oúnjẹ lọ fún wọn oúnjẹ ọdún Yorùbá ò ní gbogbo oṣù gbogbo ọjọ́ ni Yorùbá fi ń hùwà ẹ̀ gbogbo ìgbà ẹ jẹ́ já power tap ẹja gbé láìfì yìí lọ sí 100k ẹjọ èyí tó wà ní orí
TikTok, ẹ dẹ̀ máa share, kẹ́ bá wa máa share fáwọn èèyàn, ẹ bá wa share fún 10 people. Each of us on this live program should share it to 10 people. On Facebook, please kindly keep sharing. Ẹ bá wa tap, kẹ́ máa bá wa tap báyìí, kẹ́ bá wa máa click love, kẹ́ dẹ̀ máa bá wa share fún àwọn èèyàn. Kí live yìí ó lè lọ kó dọ́dọ̀ àwọn èèyàn tó yẹ kó dé. Èèyàn wa, ẹ bá wa share live, kẹ́ bá wa power tap lórí TikTok, kẹ́ dẹ̀ power tap lórí Facebook. Èèyàn wa. So Yorùbá ní ìwà títí ẹ̀ nínú gbogbo ìgbà ládẹ̀ ń wí ìwà ọmọlúwàbí wa. Kò jẹ́ bí àsìkò Ramadan nìkan la máa hù, àbí àsìkò umura nìkan la máa hù, àbí àsìkò Christmas nìkan la máa ṣojú ayé. Ìwà olúkálùkù lolúkálùkù ń hù lọ́jọ́kọ́jọ́. Nítorí náà o ò lè ta Ọlọ́run tó fẹ́ ju èèyàn sínú iná fún mi kó Ọlọ́run mi ni kò sọ Ọlọ́run mi. So Israel win some, Jésù ṣe tèmi. Jésù fúnra ẹ̀ béèrè ọ̀rọ̀ yẹn. Ó ní ǹjẹ́ ẹ̀yin èèyàn tọmọ yín bá béèrè ẹyin ṣe lè fún lákèké, tọmọ yín bá béèrè ẹran àbí ẹja ṣe lè fún léjò. Wọ́n ní rárá àwọn ò lè ṣe bẹ́ẹ̀. Ó wá ní mélòó wá ní bàbá yín tí ń bẹ lọ́run. So ìwà Yorùbá bẹ́ẹ̀ ni ìyá mi, bàbá yín tí ń bẹ lọ́run yẹn kò ní jẹ́ gbé yín kó jù yín sínú iná. Ìwà ọmọlúwàbí wa lóòótọ́ ìyá mi mo dúpẹ́ ó tó wá láti mékì ẹ̀. Bí mo ṣe rí ẹni tó bá mọ̀ mí ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ mí. Mi ò tẹ̀ àwọn èèyàn mọ̀ mí, ẹ kàn sí rí mi tí mo ní wò níran. So pé mo ṣe bá yín rojọ́, mo ń bá yín ṣeré, mo ń bá yín ṣàwàdà. You don't know me. Ọmọlúwàbí gidi ni mí tọkàntara. Ọmọlúwàbí gidi tààrà. Ask about me. Read my bio. Run a background check. And this everything I stand for, humanity. Humanity. My neighbor are more important than religion. Ọmọ neighbor mi ó wà important ju Allah lọ. Ọmọ neighbor mi ó wà important ju ilẹ̀ Lárúbáwá lọ. Ìlú mi ó wà important ju Amẹ́ríkà lọ. Orílẹ̀-èdè mi ó wà important ju United Kingdom lọ. Àbí any country in the world, àbí Israel. Bẹ́ẹ̀ni kálẹ̀ mẹ́ẹ̀ hàn. Ehun yóò hàn tó bá mi. So you people need to know that a kan lè má ṣe gbogbo tá à ń ṣe yẹn mọ̀ ìmọ̀ tá à ń ṣe kiri yìí. Òun sọ pé tó bá lè kú sí wọn, tán bá lè jó sí ẹ, ọ̀rẹ́ mi ẹ ò burú. Tó bá lè kú sí wọn, bọ́n bá lè jó sí ẹ, ọ̀rẹ́ mi ẹ ò burú. Torí pé òṣùpá láyé ọ̀rẹ́ o, ń ṣe láyé yí ọ̀rẹ́ o. Ìwà tó dá ló yẹ ká máa hù, torí kò sẹ́ni tó mọ̀jọ́ ọ̀la. Mo ní pé òṣùpá láyé ọ̀rẹ́ o, ń ṣe láyé yí ọ̀rẹ́ mi. Ìwà tó tọ́ ló yẹ ká máa hù, torí kò sẹ́ni tó mọ̀jọ́ ọ̀la. Ká ní Muhammad ó mọ ọjọ́ ọ̀la ni kò ní jalè, kò ní fẹ́, kò tẹ̀ ní súnmọ́ Àìṣà rárá débi tó máa bọ́ ọmọ ọlọ́mọ sùn lọ́mọdún 9. Kò ní lọ jalè débi tó ti máa já sí o. Al-Tabari sọ ní volume 9 page 31 ẹ lọ kà ìwé Al-Tabari volume 9 page 31. Muhammad jalè wọ́n já sí òhò, wọ́n fẹ̀yìn ẹ̀ta gbá, ó lè wọ́n pariwo lè lórí. Ṣebí àwọn ẹbí Muhammad náà ló kọ̀wé yẹn. Abẹ́ tún bìlíbì náà Al-Tabari. Tàbá ti ní sọ̀hí Buhari rẹ̀ wọ́n ní sọ̀hí ni àdìtì tó dáa ni. Ibi tó bá tó wá kọ̀tàn nípa ìwà burúkú tànábì rù ẹ máa ní ọ̀tá ànábì ni wọ́n. Àwọn aláwọ̀ ò kì í sọ bẹ́ẹ̀ o, wọ́n gbà pé bá ànábì ṣe live life ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àwọn tí wà ń lọrin wọ́n ní ọ̀tá ànábì ló kọ́, wọ́n ní ṣe parọ́ mọ́ ànábì. tó ẹ mọ̀ mí Ọlọ́run lè ní jẹ́ kẹ́ ẹ mọ̀ mí ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá mọ̀ mí ẹ kàn rò pé oníṣẹ̀ṣe kan tó ṣe kinní kan ni mí tẹ́ bá gbọ́wọ́ kọ́wọ́ lásán tẹ́ gbọ́wọ́ kọ́wọ́ lásán abẹ́kàn rò pé ẹ̀kàn lè ṣe kinní kan ọ̀bọ ò tí ì ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n yín àjùtọ̀ bọ ìyẹn physically ẹ̀wọ̀n yín àjùtọ̀ bọ. Kabatu wa sọ other aspect àkọ́kọ́ náà tí mi ò wèrè pé ní mi ò sẹ́ni à ń sún mọ́ bẹ́ẹ̀ yẹn débi tó wà pàtàkì kìnnì kan ṣe kìnnì kan ẹ máa lá so àwòmọ́jú ní àgbàdo núgò ẹ kà sáà máa wò mí látòkèrè ẹ má plan láti sún mọ́ mi rárá so gbogbo kan tá à ń sọ nípa ànábì yín ó wà nínú ìwé yín àpárọ̀ ó wà ń bẹ so ó wà ń bẹ kò sí ibì kan nínú Quran tó ti sọ
pé ẹ fẹ́ràn Christian ẹ fẹ́ràn àwọn ẹlẹ́bọ kí ni Muhammadu fayé ẹ̀ ṣe tó dáa tẹ́ fi ń tẹ̀lé ẹni pé ó ṣẹ́gun àwọn ẹlẹ́bọ àwa sì lẹ́lẹ́bọ ẹbọ làwa ń rú lójoojúmọ́ la fi ń rúbọ so kí ni mission yín ẹ fẹ́ wá ṣẹ́gun wa nílẹ̀ Yorùbá yìí tó yẹ pé bọ iná náà láti ń rú tipẹ́tipẹ́ òun làwọn bàbá wa rú tán gbélé wa lọ́wọ́ tá a sì ń rú ìwúre sì ń gbà àwọn èèyàn wa ń dúpẹ́ ìwúre ń gbà confam táwọn èèyàn wa ń fọkàn dúpẹ́ ẹ sì ní ká má ṣe kí ni ká máa ṣe ẹni ká máa ṣe Islam kí ló wà ní Islam ẹni wọ́n máa fún wa ní 72 virgin ẹni 72 virgin wọ́n máa fún wa ní alikihama ṣé máa fún mi inú ayé tọ́sọ̀ mi bókè o kí lọ sí city center o márùn-ún dóde mi ń bẹ̀ kí n kọ́kọ́ pa àwọn yẹn lọ lé náà kí n lò wọ́n sẹ́jẹ̀ sani òkè o mẹ́ta máa wà ní Wolverhampton o kí n lọ kí n tún lọ sùn tàwọn mẹ́ta yẹn nínú ayé tí mo sì ń gbé tìbí tí ń ṣe tó ń ṣe gbàgàgbàgàgbàgà mi ò ṣe yé o ẹ wá ní òdìgbà tí bá wá kú o tí mo wọ sàárè ni wọ́n ṣe máa fún mi ní 72 virgin ẹni pẹ́ ti ṣe òfò mi ò wá níṣẹ́ mi tí mo fẹ́ fi ilé ayé mi ṣe ju kí n máa ronú òbò lọ́rùn ẹni pẹ́ ti ṣe èrè tilé ayé àti ìdótán ẹ wá tún ní ó tún wà fún wa lọ́rùn o ká máa bọ̀ ká máa dóbò lọ́rùn ṣe ẹni pé ayé yín ti bàjẹ́ so ẹ̀yin èèyàn yìí kò sí nǹkan tí Islam yín mú wá fún wa kò sí nǹkan pàtó báyìí láti sọ pé Islam mú wá fún wa bí kò sí ẹ̀sìn jàgídíjàgan nínú Sahih Buhari volume 1 ní book bóyá 15 ní mo bẹ̀ ṣe máa ń pè nínú Sahih Buhari volume 1 book 15 mo lélẹ̀ gbogbo yẹn bá wa wò Sahih Buhari volume 1 book 15 only the prophet narrates that none of you will have faith till he love me more than his father, his children, and all mankind. Bẹ́ẹ̀ lè nígbàgbọ́ o, ẹ dẹ̀ lè rí ọ̀run wọ̀ àfi tẹ́ ẹ bá fẹ́ràn òun Muhammadu ju bàbá yín lọ, ju ìyá yín lọ, ju àwọn ọmọ yín lọ, àti ju gbogbo èèyàn tó ń bẹ láyé lọ. Tó bá jẹ́ ọmọ tún pa òun rèé, ẹ bá mi wò ẹ̀yin èèyàn. Sahih Buhari ẹ̀tẹ̀ volume 1 book 15 àdì 15 ṣe ẹni tó bá ti di kó sọ fún mi pé òun ti rí pé ẹ tí nígbàgbọ́ ẹ kì í ṣe mùsùlùmí ẹ dẹ̀ tí nígbàgbọ́ nínú Ọlọ́run àfi tẹ́ ẹ bá fẹ́ràn òun Muhammadu ju bàbá yín lọ ju ìyá yín lọ ju ọmọ yín lọ ju gbogbo èèyàn tọ́lọ́run dá sílé ayé lọ kí la fẹ́ wá ṣe báyìí ṣé ayé ò ti bàjẹ́ ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí torí tó bá sọ̀rọ̀ sí tí wọ́n prove pé wọ́n fẹ́ràn èjù ẹ lọ ogun wọn nígbàgbọ́ nìyẹn. Sahih Buhari volume 1 book 15 ẹ̀ka ẹ̀yin èèyàn nígbà pé irọ́ ni mo pa ẹ̀kàn tẹ Sahih Buhari òrèlè ẹ wo ẹ̀yin èèyàn tó wà ní TikTok the prophet narrate none of you have faith ṣẹ́tìrí ẹ̀yin Facebook ẹ wo ṣé irọ́ ni mo pa mọ́ ànábì báyìí àbínú ìwé ẹ̀ ni mo ti kà so tábà ń ba ẹ̀sìn yín jẹ́ ìyẹn yàtọ̀ ilé àbá ẹ̀sìn yín jẹ́ à ń ka sọ yìí ni authentic àdìtì ni authentic ni àdìtì yẹn kò ṣe pé yá dọ̀yìf àbájẹ́ ń taari làkà ń taari òun làkà tani kò ń ṣe dọ̀yìf Sahih Buhari ni grade ẹ̀ lélẹ̀ Sahih ni Sahih àbíkílẹ̀ máa ń pè òun nìyẹn. But in a situation you cannot bring humanity above religion. Religion ẹ fi yé wa pé o gbọ́dọ̀ fẹ́ràn òun Muhammadu ju humanity lọ o. Only none of you will have faith till he love me more than his father, his children, and all humanity. Ẹ̀ka ẹ̀yìn ìwé lọ sí gọ́ọ̀kẹ́ lọ́ka Sahih Buhari volume 1 book 15. Ṣé wàhálà ò ti dé? Irú ẹni tó sọ ọ̀rọ̀ yẹn fún àwọn èèyàn ẹ̀. Ká wá ń tà fún wọn ní ẹ̀sìn ṣé ìfẹ́ lè wà wọ́n sọ
ẹjọ́ ẹja power tap ẹ̀yin èèyàn gbé live 100k ẹ bá wa ṣí ẹ live yìí àwọn èèyàn ní láti mọ̀ pé ogun ti dé wàhálà ti ṣẹlẹ̀ ẹ̀sìn tán lọ gba ẹ̀sìn panipani ni ẹ̀sìn kẹ̀yìn bàbá sọ́mọ kẹ̀yìn ọmọ sí bàbá kẹ̀yìn àbúrò sẹ́gbọ́n ni nígbà tí ẹ ní tó sọ pé o gbọ́dọ̀ fẹ́ràn ju gbogbo humanity ayé lọ kò wá tún sí ibì kan nínú ìwé yẹn tó ti sọ pé ẹ̀yin èèyàn yìí o ẹ fẹ́ràn àwọn kírísítẹ́nì ẹ fẹ́ràn àwọn júù kò síbi tó ti sọ ohun tó sọ ni pé ẹ pa wọ́n níbikíbi tẹ́ bá ti rí wọn ìwọ kò gbọ́dọ̀ bá àwọn kírísítẹ́nì ṣe o ìwọ ò lè gbọ́dọ̀ bá àwọn yehudi ṣe ìyẹn àwọn júù ọ̀kan ni wọ́n ò gbọ́dọ̀ mú wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ayò tani bí akẹ́ máa bọ̀ lókè sọ Buhari volume 1 book 15 volume 1 book 15 onímọ̀nìkẹ́ lọ́kà ànábì ní pé ẹ tí nígbàgbọ́ ọ̀tí ìgbà tí ẹ bá fẹ́ràn ojú bàbá yín ìyá yín àwọn ọmọ yín àti gbogbo èèyàn lọ ṣé wàhálà òde so ìfẹ́ tẹ́ ẹ ní kò ṣe ìfẹ́ ọmọ Yorùbá ìfẹ́ tí àwọn mùsùlùmí ní kò ṣe fún ìfẹ́ ọmọ ènìyàn ìfẹ́ fún ànábì wọn ni ìdí tí ìjà fi ń ṣẹlẹ̀ táwa ti sọ̀rọ̀ pé ànábì jí nǹkan tó dẹ̀ jó òótọ́ inú àdìtì yín láti rí ó jí nǹkan inú àdìtì yín láti rí pé ó jí nǹkan ó dẹ̀ jí so ẹ bá ti ní irọ́ ni ẹ jẹ́ ká jọ kà á ẹ kà ẹ máa bọ̀ lókè kẹ kà á fún wa ẹ dẹ̀ tú tẹ bá dẹ̀ di tú tẹ ti tú kùrán yìí tẹ ẹ tú fún wa a máa jọ wò ó lẹ́yìn kọ̀ọ̀kan a máa fi wéra wọn a máa wá lo làákàyè gẹ́gẹ́ bí free thinker báyìí mi ò ṣe lẹ́sìn kankan mi ò lẹ́sìn tí mò ń ṣe Christian ni mi tẹ́lẹ̀ Christian àwọn parents mi ò choose Christianity kódà orúkọ tán sọ mí mi ò like it I believe they should have named me something else but mo dúpẹ́ lọ́wọ́ grandma mi ó fún mi ní middle name tó wà beautiful so middle name ni mò ń jẹ́ jù òun dẹ̀ ni mo jẹ́ ní primary school o òun ni first name mi o gbogbo primary certificate mi middle name mi ni mo jẹ́ as first name ìgbà tí mo fẹ́ wọ secondary school ni mo change mo wá change orúkọ mi ní secondary school mo change ẹ̀ sí orúkọ Christian náà fún mi orúkọ yẹn ni mo wá jẹ́ tí mo jẹ́ wọ university ṣùgbọ́n nígbà tí mo dé university bèbí ṣẹ́jú báyìí bèbí tó yẹ kó lè ṣẹ́jú ó ṣẹ́jú mo wá rò tọ́ mo rókò dúró ọ̀rọ̀ mo rí irọ́ táwọn parent mi tán ti pa fún mi kò dẹ́ ṣẹjọ́ tiwọn náà ẹ̀sìn ló pa irọ́ fún àwọn náà ṣé ọ̀rọ̀ mi yé ìgbà tó dẹ̀ pẹ́ mo make inquiry mo rí òótọ́ mo got awakened ẹ ṣe bá mi English ẹ̀ mo láìkẹ́ àwọn irú mọ̀lẹ́dẹ̀ la ojú mi ò convert o mo kàn revert ni so irú ọlá àkànní báyìí ọmọ ẹrú ni lórí Facebook mi ọmọ ẹrú ni ọmọ ẹrú fi ń yé wa pé according to all the whites they all agree that Prophet Muhammad is the best influential man in the world ṣé white ló fẹ́ determine life ẹ fún ẹ n tà ń sọ nìyẹn ọmọ Yorùbá ni ẹ báwo lè ṣe wọn gbà pé white people superior yín they are not superior than you are better than them you are far better than the white people the moment you see yourself more better than the white people that's the day your life become that's the day you have sense ṣé dandan ni kẹ́ ẹ fix ara yín sínú ìtàn ọmọ òyìnbó ṣé dandan ni kẹ́ ẹ fix ara yín sínú ìtàn ọmọ lárúbáwá ibi tí problem wa ti kọ́kọ́ wà nìyẹn a fẹ́ believe pé ọmọ Ádámù ni wá a fẹ́ believe pé ọmọ Àwáwù ni wá you are better than these people you are far better than them so why are you say the white people wọ́n ti ń gbẹ̀sìn ẹ lọ sí London ẹ lọ America wọ́n ti gba Islam àwọn British méjì kan wọ́n convert Islam you people don't have sense to think that your life is better here than them ọjọ́ mélòó lọ́rin kéyìn ti gbé yín bí ọjọ́ mélòó ni tornado ti happen nílọrin ọjọ́ mélòó ni flood ti gbé wọn dànù nìbàdàn tó wó ilé 15 ọjọ́ mélòó ni wọ́n ti ju bọ́ǹbù tí Ìbàdàn tó lọ ju bọ́ǹbù sí Ìkirè àbí Ṣọ̀ṣun tó ṣe gbà wù tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn irú mọlẹ̀ yìí àwọn náà ló ń protect wa
àwọn ni ò jẹ́ kí ìmọ̀ àwọn èèyàn tó lè ṣe bẹ́ẹ̀ kó jọ torí tó bá kù díẹ̀ kí ìmọ̀ wọn ó jọ àwọn olúmọlẹ̀ àtúntò wọn ká torí ẹbọ àti ètùtù táwọn torí nǹkan tẹ́ ń fà lẹ́sẹ̀ ẹ tí ì mọ̀ o ẹ kọ́kọ́ yọ ọ lórí yín pé ọmọ ìyá ẹ̀sìn ó ju ọmọ ìyá ẹ̀jẹ̀ lọ tẹ́ bá ti yọ kó lórí ara yín ìgbà yẹn la ṣe máa mọ bí tá à ń lọ ẹ kọ́kọ́ gbà pé ilẹ̀ Yorùbá yìí òun ilẹ̀ tó mọ́ jù ní gbogbo àgbáyé kò sí ilẹ̀ mímọ́ kan bí kankan owó tẹ́yìn kó lọ tẹ́ lọ fi ń ṣe úmúrà torí ẹ gbà pé ọ̀kan nínú àwọn òpó ẹ̀sìn ni pé kẹ́ lọ sílùú yẹn ẹ̀yin ẹ kó owó yẹn kẹ́ pín fún àwọn 5 ládùúgbò yín ní 2 million ẹ pín fún wọn ní 2 million ẹni owó yìí o mo yá yín ni o ẹ fi ṣe business kẹ́ wo bí life àwọn èèyàn ṣe máa change ládùúgbò yín ohun tí Ọlọ́run Olódùmarè kọ́ àwa nìyẹn ohun tí Olódùmarè fẹ́ nìyẹn ẹ kó owó yẹn kẹ́ fi develop àdúgbò yín bí a kẹ́ gbẹ́ bọ́ o sádùúgbò 5 nílùú yín kẹ́ wo iye èèyàn tá máa pọn omi ọ̀fẹ́ ẹ má dúró de ìjọba o ẹ kò kó o fi lọ múra kẹ́ fi gbẹ́ bọ́ o ilẹ̀ wo ló mọ́tò ilẹ̀ Ìrèlè kò sí ilẹ̀ tó mọ́tò ìlú Ìrèlè l'Ondo State ká tún gbẹ́ omi 80 feet àti rí omi tó dún tá bá gbin iṣu sínú àpò lásán àpò ìdọ̀họ́ tá a kó ilẹ̀ dúdú sínú ẹ̀ tá a ti iṣu bọ́ á ta tó máa tó báyìí ní iṣu wa tá bá gbin ẹ̀gẹ́ kò sí bàbá da ata lásán omi ata tá a dà sílẹ̀ lẹ́yìn ìkúlé wa ata yẹn máa hù tòmátò yẹn máa hù ó máa tún so aṣọ èso ilẹ̀ wo ló dáa tó ilẹ̀ wa ẹ make inquiry Àgbábú is in my state is in my village Gbẹ̀lẹ́jú Ọlọ́dà is my village we have the 2nd largest deposit of bitumen in the whole world in my village ní ìlú mi l'Ondo State ní Ondo State the largest deposit of bitumen 2nd largest in the whole world village mi ló wà ilẹ̀ wo ló mọ́tò yẹn kò sí ilẹ̀ tó mọ́tò so I don't know your problem for you to be thinking ilẹ̀ kan mọ́tò ilẹ̀ yín ẹnìkan wá sórí live video lánàá ní àwọn lọ́wọ́ wọ́n máa lówó gan àrìlà tó wọn o ilẹ̀ mímọ́ ní ilẹ̀ Yorùbá aṣálẹ̀ àti aginjù bẹ́ẹ̀ ni òun ní ilẹ̀ aṣálẹ̀ ní Saudi aginjù àti àfonífojì ní ilẹ̀ Europe tó tutù wà mú wa lẹ́pọ̀n abájáde síta báyìí tá à ń lọ bíṣẹ́ tá à ń lọ train station òtútù àmú wa ní ẹ̀pọ̀n ló tó kọ́ ti máa mú wa amú ẹsẹ̀ wa panápaná máa mú wa lẹ́sẹ̀ nílùú òyìnbó torí pé ẹ bà ìlú wa jẹ́ ẹ jẹ́ ká rí ìlú wa pé ìlú wa ò kì í ṣe ilẹ̀ mímọ́ àwa ń ṣe visa à ń sá lọ sílùú onílùú àwa ń rí ìlú òyìnbó ẹnìkan sí àwọn the white people and the state anthem ẹni pé yìí ti dàrú ni are the white people better than us? They are not better than us. ẹ wo iye àìsàn tó ń ṣe wọ́n àwọn ọmọ Yorùbá tó ṣe ń jápa ń sìn tójú wọn ṣe là sí jápa àwọn ọmọ Nàìjíríà tójú wọn là sí jápa kí lẹ́yìn kan wá ṣe ń bí aláìsàn náà wá ń tọ́jú àwọn ọmọ kéékèèké kátó bí wọn ti ń ṣàìsàn láti inú ìyá wọn wọn bí sílẹ̀ ayé tó tún bẹ̀rẹ̀ àìsàn eré tán bí ọmọ tó ṣe ọmọ kékeré tí ọpọlọ ẹ̀ ò pé tí lákàyè ò pé tí àìsàn ń ṣe tó oríṣiríṣi ń ṣe tó ń domi tọ́ lẹ́nu ló pọ̀ jù náà ọmọ òyìnbó tá à ń tọ́jú níbí kò sọmọ tiwa tó ń ṣe bẹ́ẹ̀ bàbá ti bu àgbo fún tó ń mú báyìí ewé dóngóyárò ewé kaṣú ewé omi ọsàn ewé kinní kan tàti ṣe pọ̀ tàti bù fọ́mọ mu àyà gbogbo kinní yẹn fà nígbẹ́ ni kò sí ìka tó fẹ́ ṣe mọ́ ṣùgbọ́n ẹni ilẹ̀ tí ní òkè ń ṣe lẹ́ẹ̀rẹ́ kí ló wà abroad nothing is abroad àwa pọ́n apá gbogbo nǹkan wọn la pọ́n lé apọ́nwé wọn lé apọ́n gbogbo nǹkan lé mo ti sọ fún yín ẹ̀yin òfò òótọ́ ni ẹjọ́ dá share live yìí ẹja power tap kí live yìí 100k ẹjọ́ ẹ̀yin èèyàn tó wà ní Facebook ẹ share live ẹ jẹ́ kí live yìí kó lọ fà ẹ bá ti mọ̀ pé kì í ṣe òkúta òun lẹ́yìn mùsùlùmí ń sìn tó rẹ̀ tí ní kì í ṣe òkúta ní àlàálẹ̀ ń sìn ọba adẹ́dá àṣẹ̀dá àṣàkẹ́ ayé àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ẹ lóun lẹ́ ń sìn tẹ́ bá ti mọ̀ pé àlàálẹ̀ ń sìn nǹkan mẹ́rin ni màá ní kẹ́ ẹ ṣe fún mi tẹ́ bá ti mọ̀ pé kì í ṣe ẹrú Sáúdí ní nǹkan mẹ́rin ni mo fẹ́ kẹ́ ṣe fún mi àkọ́kọ́ ẹ má kọjú síbi tẹ́ ẹ gbà ń kírun yẹn kírun mọ́
ẹ má kọjú sí ibi tẹ́ ń gbà kírun yẹn kírun mọ́, ẹ kọjú síbi míì. Tẹ́ bá ti gbà pé gbogbo ibi ni Ọlọ́run wà, ẹ má kọjú sí ibi tẹ́ máa ń kọjú sí kírun yẹn kírun mọ́. Ìgbàgbọ́ tèmi nípa yẹn ni pé oòrùn àti òṣùpá òun lẹ̀ ń sìn. Ṣìgìdì tó wà nínú Kàábà òun lẹ̀ ń forí balẹ̀ fún. Torí tó bá jẹ́ pé ṣìgìdì tó wà nínú Kàábà lẹ̀ ń forí balẹ̀ fún ni, ẹ ní máa kọjú sí Kàábà kẹtù lè gbà pé ìwúre yín ó gbà. Pé tẹ́ bá kọjú sí Kàábà o, ìwúre yín ò lè gbà. Ó dìgbà tẹ́ bá kọjú sí Kàábà kádùrá yín ó tó gbà. That means pé Ọlọ́run nínú Kàábà òun lẹ̀ ń forí balẹ̀ fún. Ìyẹn ọ̀kan. Èkejì ni pé ẹ ní láti máa kírun lédè Yorùbá. Ẹ máa kírun lédè Yorùbá. Ẹ má ṣe Allahu Akbar mọ́. Ṣebí Ọlọ́run Olódùmarè ni Allah. Ẹ máa pè lọ́lọ́dùmarè. Olódùmarè lọ́ba tó tóbi jùlọ. Olódùmarè lọ́ba tó tóbi jùlọ. Olódùmarè lọ́ba tó tóbi jùlọ. Ẹ máa sọ bẹ́ẹ̀ lédè yín. Ẹ má pe orúkọ ẹ̀ ní Allah mọ́. Ẹ máa pè lédè tiyín. Ní èkejì, ẹ má wo aago kẹ́ tó kírun mọ́. Ẹ kírun nígbà tó bá wù yín. Ẹ má dúró dìgbà tó òrùn bá wà ní stage kan àbí tó ṣùpá bá wà ní stage kan. Then ẹ má lọ Mẹ́kà mọ́. Ẹ jẹ́ ká kọ́ Kàábà tiwa, ilé Ọlọ́run tiwa, ká kọ́ sí Ìlọrin. Since tí ò sí nǹkan nínú Kàábà, kò sí nǹkan tẹ́ lọ ń sìn ní Kàábà, kò sí anything nínú bẹ̀. Ẹ jẹ́ ká kọ́ Kàábà tiwa, ṣebí Kàábà block òkúta àti cement náà la fi kọ́. Ẹ jẹ́ ká kọ́ tiwa náà sí Ìlọrin. Ẹ fún wa nílẹ̀ ní Ìlọrin, ẹ̀yin bàbá wa. Ká kọ́ Kàábà sí Ìlọrin. Ká da aṣọ dúdú bò yẹn, aṣọ dúdú bò yẹn, ká máa ṣe tàwa fún bẹ́ẹ̀. Tí gbogbo òkun yẹn bá ti possible, àwa náà rẹ̀ láti di Islam. Islam tiwa, a lọ máa lọ umura ní Ìlọrin. Wahidi ni mo fẹ́ localize Islam. Pé Islam is a global religion. Ó tán. That means pé without Saudi, Islam. Àníkà kọ́míníkà bá ti wá sí Ìlọrin. Ṣebí Ibrahim ló kọ́. Ìgbà tí Ibrahim sì kọ́, ó kọ́ ní ilé Ọlọ́run ni. Ṣé ibẹ̀ Ọlọ́run ń gbé? Ẹ jọ̀ọ́, ṣé inú Kàábà ni Ọlọ́run ń gbé? Ẹ send request lórí TikTok, ẹ jọ̀ọ́, ẹ má bọ̀ lókè ẹ̀yin Islam, ẹ̀yin ọmọ ẹrú, ẹ jọ̀ọ́ wá sókè, ẹ̀yin ẹrú Allah. Ẹ wá bá mi down question. Ṣé inú Kàábà l'Ọlọ́run ń gbé? Àbí Ọlọ́run wà ní gbogbo ibi? Tó bá pé ibi gbogbo ni Ọlọ́run wà, then ẹ jẹ́ ká kọ́ ilé Ọlọ́run Kàábà ti wá sí Ìlọrin. Ṣùgbọ́n tó bá pé Mẹ́kà nìkan ni Ọlọ́run ni Allah wà, á jẹ́ pé òrìṣà kan, torí for many years òrìṣà tó lé ní 360 ni wọ́n lọ wà nínú Kàábà yẹn, ẹ̀sìn certify yẹ nínú àdìtì yín. Since Ibrahima, bàbá Isaka, bàbá Ismaili tó ti kọ́lé Ọlọ́run tiẹ̀, tẹ̀bí kò fi kankan ṣe foundation ẹ̀, kò fi kankan ṣe, kò ṣe ètùtù ń bẹ̀, ó kàn kọ́ ní fọ́lọ́run. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kọ́ Kàábà tiwa ńlọrin. Ẹ send request o, ẹ̀yin ọmọ ẹrú. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́sẹẹsẹ. Ká máa mú ètò yìí lọ, ká gbé lọ the next level. Now, ilé òòṣà ni Kàábà jẹ́. Àwọn abọ̀rìṣà ìlú Mẹ́kà ló ń jọ́sìn ní Kàábà. Muhammad náà àtàwọn àwọn ẹbí Muhammad náà wọ́n ní òòṣà tiwọn tó wà nínú Kàábà. Bàbá Muhammad kò kìí ṣe Muslim. Bàbá Muhammad kò kìí ṣe Muslim. Allah ni wọ́n ń sìn, òrìṣà ni Allah, ṣìgìdì, ọlọ́wọ́ méjì báyìí, lọ́wọ́ ọ̀tún. Bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe rí. Olójú kò lè sọ̀rọ̀, onímú kò lè gbóòórùn, ṣìgìdì ni. Wọ́n sì ti ń bọ Allah yìí nínú Kàábà. Ẹ jẹ́ bá wa power tap, ẹ má stop, ẹ kàn sáà bá wa power tap screen yín, ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín, ẹ jọ̀ọ́. Àlùjànnú tó wá ń sìn nílẹ̀ àwọn Muhammadu yìí òun ni Allah. Inú Kàábà dẹ̀ ló ń gbé. Ìgbà tí wọ́n bí Muhammadu, ó ń dàgbà. Ó wá ní Allah òun ni Akbar.
ìyẹn ni pé Allah yìí ó ní ṣìgìdì tó jẹ́ the greatest nínú gbogbo Kaaba pé òun ò fẹ́ kí àwọn òrìṣà míì ó wà nínú Kaaba yìí mọ́. ó ní Allah nìkan lòun fẹ́ kó wà ńbẹ̀. Ẹ má gbàgbé pé bàbá Muhammadu kì í ṣe Muslim o, Abdullah sì lórúkọ bàbá ẹ̀. Ìtumọ̀ Abdullah dẹ̀ ni pé ẹrú Allah. Báwo lẹni tí ò bìlíìfù nínú Allah ṣe máa sọmọ ẹ̀ ní ẹrú Allah? Tó bá pé Allah ni Olódùmarè, ọba tó dá yàtọ̀ ni. So Allah ṣìgìdì ilé àwọn Muhammadu ni. So gbogbo ogun tẹ́ ẹ kà nínú Koran àtàdí ti pé ó bá àwọn ẹlẹ́bọ jà. Òótọ́ ló bá àwọn ẹlẹ́bọ jà. Àwọn tó ń bọ nǹkan nílùú wọn. Come up now, Ariobanki, come up, come on, I will give you the proof. Gbogbo àwọn ẹlẹ́bọ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bá Muhammadu jà. Pé báwo ló ṣe máa sọ pé káwọn kó òṣàtà wọn àti ṣìgìdì àwọn kó òun kúrò nínú Kaaba pé Allah nìkan ló máa wà nínú Kaaba kò possible, àwọn ò ní gbà. Gbógun ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ ogun, wọ́n bẹ̀rẹ̀ ìjà, wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi, wọ́n sáré sọ́tún, wọ́n sáré sósì. Ìgbà tó pẹ́ Muhammadu lọ báwọn tẹ̀ lé pé òòṣà ti wá tá a dáyé bá lọ ní àgbọ̀dọ̀ sí mọ́ pé Allah nìkan wá máa sìn. Wọ́n lé pa ó sá lọ, ó wá lọ kó gbogbo ọmọ ogun jọ, ó wá padà wá ó retaliate bó ṣe gba Mẹ́kà mọ́ wọn lọ́wọ́ nìyẹn. Ó wá gbé gbogbo wọn, ó wá gbé gbogbo òòṣà yẹn ó disperse wọn kó nu Kaaba, ó wá gbé Allah àti òbó Àǹjàrà òkúta dúdú ó gbé sí ibẹ̀. Ó wá gbé Allah àti òkúta dúdú yẹn ó wá gbé sí ibẹ̀. Òun náà wá jọ́sìn. Òun ni gbogbo àwọn mùsùlùmí lónìí náà lọ jọ́sìn fún. Ọ̀rọ̀ iléyá àti àwọn kan ẹjọ́ àwọn ọmọ ẹrú ni mo nídìí lókè ẹjọ́. So ọ̀rọ̀ iléyá àtàwọn kankan wọ́n ti ń ṣe ní pre-Islamic age. Yẹn ni pé ká tó mú Islam wá ní àwọn àṣà iléyá àṣà àwọn kan bẹ́ẹ̀ ti wà. Kò ń ṣe Muhammadu ló mú wá, àṣà àwọn òṣèbọ ni. Tawaf tán yí Kaaba dé, àwọn èèyàn ti ń ṣe ní Mẹ́kà kí Islam ó tó dé rárá. Àṣà àwọn òṣèbọ ni. Ìgbà tí Muhammadu ti sì mú Islam wá kò pa gbogbo nǹkan yìí kò parẹ́. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.